Eemọ wọ̀lú o, àwọn agbébọn jí ọba Alaye, Ọlọpaa àti Alaboyun gbé sá lọ. Títí di àsìkò tá à ń kó ìròyìn jọ lọ́wọ́, inú àhámọ́ àwọn agbébọn kan ní ọba Alaye ìlú Púpúlẹ̀, Alhaji Umaru Abubakar níjọba ìbílẹ̀ Yoro nípínlẹ̀ Taraba wà báyìí. Àwọn ajínigbé ni wọ́n wá jí gbé sá lọ ní nǹkan bíi aago 2 òru ọjọ́ Ìṣẹ́gun Tísídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù kejìlá ọdún yìí. Aláròyé gbọ́ pé níṣe làwọn oníṣẹ́ ibi náà ya wọ ìlú ọ̀hún wá pẹ̀lú nǹkan ìjà olóró lóríṣiríṣi tí wọ́n sì lọ tààrà sílé olórí ìlú náà. Yàtọ̀ sí ọba Alaye ọ̀hún tí àwọn agbébọn náà jí gbé, wọ́n tún jí ọlọ́pàá 2 àti ìyáálé ilé kan tó wà nípò ìlóyún gbé tí kò sẹ́nì kankan tó tí ì lè sọ pé bí báyìí ni wọ́n jí wọn gbé sá lọ. Gbàrà tí wọ́n dé sílùú náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí yìnbọn sókè gbàùgbàù láti fi dá ìpayà àti ìbẹ̀rùbojo sọ́kàn àwọn aráàlú. Ọ̀kan lára àwọn olùgbé ìlú náà ṣàlàyé pé ọ̀rọ̀ àwọn agbébọn ọ̀hún ti wá di gbogbo ìgbà báyìí nítorí ẹ̀ẹ̀kẹta irú rẹ̀ rí láàrin oṣù 6 síra wọn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ASP Usman Abdullahi tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn sọ pé lóòótọ́ ni àwọn agbébọn ọ̀hún wá ṣọṣẹ́ nílùú ọ̀hún o, àti pé olórí ìlú yìí àtàwọn èèyàn 15 ni wọ́n jí gbé sá lọ lápapọ̀, táwọn sì ti ń ṣiṣẹ́ ìwádìí láti rí wọn gbà padà láyọ̀ àti àlàáfíà. Lára àwọn tó sọ pé wọ́n ṣàgbákò àwọn oníṣẹ́ ibi ọ̀hún ni olórí ìlú náà àtàwọn ọlọ́pàá 2 tí ọ̀kan nínú wọn jẹ́ ìǹspẹ́kítọ̀ tí èkejì sì jẹ́ sájẹ́ǹtì tí wọ́n ń gbé nínú ìlú ọ̀hún. Ṣá o, alukoro ti ní ìwádìí ti ń lọ lọ́wọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn sọ́jà láti fọwọ́ òfin mú gbogbo àwọn oníṣẹ́ ibi náà pátápátá kí wọ́n sì fi mú dánrin. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.